الحمد لله والصلاة والسلام على رسول الله والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. لوني إن شاء الله تعالى أنت ما شعبية وراني ضمائر رفع المنفصل àwọn arọ́pò orúkọ tí máa ń wà láàyè ẹ̀wọ̀ rọ́fọ̀ tí sì máa ń dádúró fúnra rẹ̀ gẹ́gẹ́ mo ṣe ṣe nílérí ní èyí tó kọjá wípé a máa mú gbogbo àwọn ìpín yẹn ní ẹyọ kọ̀ọ̀kan ọlọ́kan òjọ̀kan. eléyìí wá ní ìpín alákọ̀ọ́kọ́ ضمائر رفع المنفصل àwọn arọ́pò orúkọ tí máa ń wà láàyè ẹ̀wọ̀ rọ́fọ̀n tí sì máa ń dádúró fúnra rẹ̀ wọn ò ní so papọ̀ mọ́ ọ̀rọ̀ ń tiẹ̀. fàhíyà máa yá àti àwọn náà ní ń bọ̀ wáyìí. huwa huma hum hiya huma hunna anta antuma antum anti antuma antunna ana nahnu. gbogbo tí ń jẹ́ ضمائر رفع المنفصل láyé ní èdè lárúbáwá kò ju mẹ́rìnlá lọ. gbogbo tí ń jẹ́ ضمائر رفع المنفصل. so huwa arọ́pò orúkọ kan ni ta máa ń lò fún ọkùnrin kan tí ò sí ń bí. arọ́pò orúkọ ni ta máa ń lò fún ọkùnrin kan tí ò sí ń bí. masalan lápèjúwe Ahmadu ń lọ sí ilé. Ahmad yadhhabu Ahmadu ila al-bayt. Ahmadu ń lọ sí ilé. Ahmadu ń bẹ̀rùn òun ni ẹni tó iṣẹ́. mi ò fẹ́ dárúkọ rẹ̀. so eléyìí ni màá lò fún lórí pé ọkùnrin kan tí ò sí níbà yìí. àǹfààní huwa yadhhabu ila al-bayt. ìjùmọ̀lá. Ahmadu yadhhabu ila al-bayt. Ahmadu ń lọ sí ilé. àkànṣọ́ di huwa apá ilé rẹ̀ fún mi. huwa yadhhabu ila al-bayt. ó ń lọ sí ilé ti parí. ní tí à ń lo huwa fún ni fún ọkùnrin kan tí ò sí níbí. huma fún fọkùnrin méjì tí ò sí níbí tó yẹ kí wọ́n pé méjì ni. Ahmad wa Shakir yadhhabani ila al-bayt. huma yadhhabani ila al-bayt. ìbáàlà lárúbáwá ó simple gidi gan. hum à ń lò fún àwọn ọkùnrin tó pọ̀ tí wọ́n ju méjì lọ tí wọ́n sí níbí. báyìí pé wọ́n pé mẹ́ta tàbí jù bá ń lọ. Ahmadu wa Shakir wa Zaid yadhhabuna ila al-bayt. ni wọ́n fẹ́ dárúkọ gbogbo àwọn mẹ́ta yẹn. bákan mú ilé wa ni hum yadhhabuna ila al-bayt. wọ́n ń lọ sí ilé. hiya à ń lò fún obìnrin kan tí ò sí níbí. masalan kìí ṣe Ahmad kìí ṣe ọkùnrin ló ṣiṣẹ́ obìnrin. Fatima tadhhabu ila al-bayt. Fatima ó ń lọ sí ilé. mi ò fẹ́ dárúkọ Fatima afọ́mọ ilé wa lórí pé obìnrin ni. hiya tadhhabu ila al-bayt. ó ń lọ sí ilé kò jù bá lọ. bẹ́ẹ̀ ni huma à ń lò fún àwọn obìnrin méjì àwọn èèyàn méjì. Fatima àti Zainab. Fatima wa Zainab tadhhaban ila al-bayt. Fatima àti Zainab huma tadhhaban ila al-bayt. wọ́n àwọn méjì ń lọ sí ilé ti parí. ó simple gidi gan. huma nìyẹn. hunna à ń lò fún àwọn obìnrin tó pọ̀ tí wọn ò sí mí báyìí nígbà tí wọ́n bá ju méjì lọ nìyẹn. Fatima wa Zainab wa Layla يذهبن
ila al-bayt. Fatima àti Zainab àti Leila wọ́n lọ sí ilé. Wọ́n kàn mí lé wa ní hunna yadhhabna ila al-bayt. Wọ́n lọ sí ilé. Kò jù bá ń lọ. Ìlera bá simple gan ni. Anta à ń lò fún ọkùnrin kan tá a dájú kọ. Anta tasma'u ilayya. Ìwọ ò ń gbọ́ mi. Anta ọkùnrin kan tá a dájú kọ nìyẹn. Anta tasma'u ilayya. Mo rò pé ẹgbọ́ yí bẹ́ẹ̀. À ń lò fún ọkùnrin kan tí a dájú kọ. Anta ta'kulu. Anta tadhhabu ila al-bayt. Ìwọ ò ń lọ sí ilé. Antuma fún ọkùnrin méjì tá a dájú kọ. Bí fáwọn èèyàn méjì tá a dájú kọ. Ní a dájú kọ àwọn èèyàn méjì. Ahmad àti Muhammad. Antuma tadhhabani ila al-bayt. Ẹ̀yin méjèèjì yìí ẹ̀ ń lọ sí ilé. Òdìbá lọ. Antum fáwọn ọkùnrin tó pọ̀ tá a dájú kọ. Antum tadhhabuna ila al-bayt. Ẹ̀yin yìí ẹ̀ ń lọ sí ilé. Ẹ̀yin ọkùnrin yìí ẹ̀ ń lọ sí ilé. Ó ti parí. Anti fún obìnrin kan tí a dájú kọ. Anti tadhhabina ila al-bayt. Ìwọ ò ń lọ sí ilé. Anti tadhhabina ila al-bayt. Ìwọ lóbìnrin ò ń lọ sí ilé. Antuma fáwọn obìnrin méjì tá a dájú kọ. Antuma tadhhabani ila al-bayt. Ẹ̀yin méjèèjì yìí ẹ̀ ń lọ sí ilé. Antunna fáwọn obìnrin tó pọ̀ tá a dájú kọ tí wọ́n ju méjì lọ. Antunna tadhhabna ila al-bayt. Ẹ̀yin obìnrin yìí ẹ̀ ń lọ sí ilé. Ana èmi tí mo ń sọ̀rọ̀ nù. Ana adhabu ila al-bayt. Èmi ń lọ sí ilé. Nahnu fún àwa fáwọn àtàpọ̀ tá à ń sọ̀rọ̀. Ọkùnrin lè lò, obìnrin sì lè lò náà. Nahnu nadhhab ila al-bayt. Àwa ń lọ sí ilé. Nahnu nadrus fil fasl. Àwa à ń kẹ́kọ̀ọ́ nínú yàrá ìkẹ́kọ̀ọ́. Spaghetti. So ó simple gidi gan. Kò jù bá ń lọ. So mẹ́rẹ̀ẹ̀rin láyẹn náà ni bá ṣe ń lò ó rọrùn gidi gan. So àyẹn jẹ́ bí ó ṣe jẹ́ ní abala dama'iru raf'i al-munfasil. Àwọn arọ́pò orúkọ tí máa ń wà láàyè ẹ̀wọ̀ rọ́fún tí sì máa ń dádúró fúnra rẹ̀. Ẹ rí i pé bá ṣe lò wọ́n nu gbólóhùn adá ọ̀pọ̀lọpọ̀ ni so papọ̀ mọ́ nǹkan. Huwa yadhhabu ila al-bayt. Huwa ó dádúró lọ́tọ̀ ni. So òun yàtọ̀ sí àwọn ilé tí a tún máa kọ́. Sọ pé muttasil ni wọ́n gbọ́dọ̀ so papọ̀ mọ́ nǹkan nínú gbólóhùn. So a nílò jù báyìí lọ fún ti òní. Mo lérò pé ẹ rí nǹkan ẹyọkan tàbí méjì dìmú níbi nǹkan tí a kọ́ ní alẹ́ yìí. Tó bá tún di ní eléyìí tí ń bọ̀, ẹ tún jẹ́ ká pàdé nínú yàrá ìkẹ́kọ̀ọ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.